والمسلمين جميعا أينما حضروا والمسلمين جميعا أينما حضروا ووالدينا وأهلينا وجيرتنا وكلنا سيدي للعفو مفتكر وقد أتيت ذنوبا لا عداد لها لكن عفوك لا يبكي ولا يذر والهم عن كل ما أبغي أشغلني وقد أتى خادئا والقلب منكسر أرجوك يا رب في الدهرين ترحمنا بجاء ما في يدي ذب الحجر. اللهم بارك وبارك أجيبا آمين. اللهم بارك فاقبا شيخ تاج الأدبي رحمه الله تعالى. اللهم بارك وبارك نواسي أقبا رحمه الله تعالى. اللهم بارك وبارك رحمه الله تعالى. اللهم بارك وبارك بلغبجي رحمه الله تعالى. أتبقى وين يولون بطا àmín. Níbi àwa yìí àwọn àgbàlagbà àfáà ńlọrọ kiri kádùúgbò tá a wà yìí ọ̀pọ̀ wọn bẹ níwájú Ọlọ́run àwọn tá a mọ̀ àwọn tá a gbọ́ tán wọn Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Àmín. Ọlọ́run bá gẹ̀ wọ́n. Àmín. Báwo yá fi wọn fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Obìnrin inú wọn aládùúgbò yìí ọkùnrin inú wọn kọ́dà àwọn ọ̀dọ́ tọ́kẹ́jú kúrò láyé inú wọn Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Àmín. Yá fi wọn fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ó fi wá dórí ìyá wa tí wọ́n lọ yìí ìyá wa Adisa rahimahullah tí inú àwọn ọmọ wọn wá ń dùn pọ́lọ́ ní káwọn gbẹ̀yìn. Ọba tó tàwọn ọmọ ìyá wa Adisa báyìí abẹ́yìn ọmọ wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah tọ́lọ́ ní kò sí pé ẹ̀yin lè faṣọ sí ìyá yín la ẹ̀yin lè sin nǹkan yín ẹlòmíì ọwọ́ ọlọ́wọ́ ni ó kú sí ẹni ẹlẹ́ni ni ó sìn ẹlòmíì yóò gbà kú oníkúkú ikú oníkú ni ó mú kú láyé ẹlòmíì kò ní kú bí aṣọ rẹ̀ wà nígbà tá à ń bẹ kéékèèké bí wọ́n bá ní ọlọ́njẹ́ kú bí aṣọ rẹ̀ wà àwa ṣe bá sọ ni a máa gbé yẹn a sì ra sọ́ńbẹ̀ náà kí wọ́n sì ra sọ́ńbẹ̀ àṣẹ ọlọ́njẹ́ kú bí àwọn ọmọ rẹ̀ bá wà kó ti pa àwọn ọmọ rẹ̀ ní òsìn ọ. Allahu akbar. ẹ̀yẹ́ wọn yà wá Hadiza mo bá yín dúpẹ́ pé gbẹ̀yìn yá yín bí kú ti jẹnu. ولو كنت ذا ملك ووفر كجندل ستفنى بدون الريب لا تتغفل إذا كنت في الدنيا. ẹjọ́ ń jẹ ènìyàn kárí ẹ dákun ẹjọ́ ń jẹ ènìyàn kárí ebi ń pa ayé gan o ẹ dákun ẹjọ́ ń jẹ ènìyàn kárí sàárà tí ó bá yanu ẹ dákun kọ́dà bẹ́ẹ̀ yẹn bá gbà lẹ́ẹ̀mejì ẹ má bu Ọlọ́run ti nígbà orí nu ẹni ó ti jẹ tẹ́lẹ̀ tó bá tún nawọ́ ẹ fún Ọlọ́run ó mú ládàá bá yá ẹ fún wọn ẹ fún wọn. ẹ dákun ẹ fún ẹjọ́ ń jẹ ọ kárí ẹ dákun ẹ dákun. ẹ dákun ẹ máa jẹun ẹ sì máa gbọ́ wá sí kò sí kankan n kò sí fàdúrà náà là wá sí ẹ máa jẹun ẹ máa gbọ́ wá sí
gbogbo ẹni bá jẹun bí báyìí lónìí tọ́lọ́ bá bí àbùkátà rẹ̀ tọ́lọ́ yọtọ̀ sẹ́yìn kú o ládàrí ọmọ lọ bá yà ni wàláyé bí a ń jẹ bisikíìtì nǹkan kan lẹ́nu mi ò bí sóúnjẹ ọ̀sán ìtẹ́tẹ́lẹ̀ bọ́lá ń sì mú yàwó àdìsá lọ tọ́lá ń sì kẹ́yìn ọmọ tẹ́ dáná ẹ má dunnú ni o tó. إذا كنت ذا ملك ووفر تجندل ẹjọ́ kẹjọ balẹ̀ kọ́ lọ́wọ́ sànù ya yín inú àsìkò tá a wà yìí ẹni ọba ṣe sàárà lásìkò tá a wà yìí Dr. Musa dadi mi ẹni ọba ṣe sàárà lákùjẹ rí wọn atadọ àsìkò tá a wà yìí dadi mi ẹni Ọlọ́run bá ní kó ṣe sàárà tí èsì pé sàárà kárí mi ó ṣe rere láyé ìṣeré ń dárúkì àmà àsìkò tá a wà yìí lásìkò à ń fún sóró àfúngbẹ ni kọlọ mọjẹ àárí àfúngbẹ ni kọlọ mọjẹ àárí àti fọmọ olówó oúnjẹ rízì ní ìbáṣepọ̀ di túláàsì fún wa ọbẹ̀ nira níjọ́ wọn àdábàá bá jẹun táwọn ìyá wa ní sẹ́ ti yó kò sí sẹ́ ti yó ṣé ẹ ti jẹun yes ẹ jáde níjọ́ òun ní sẹ́ ti yó ọlọ́wọ́ abáyẹ̀wò àdìsá sí ọlọ́wọ́ abáyẹ̀wò afá tí wọ́n pèsè ìgbà ilé ni ọlọ́run tó mọ iye àwọn àfa àti nbẹ láàrin wa ní tí wọ́n ti sá àfa àdédèrèdè wọ́n yẹ sá àfa jàtijàti wọ́n yẹ sá àwọn àfa àkọlọ ńlẹ̀ kó dowó àwọn àfa ọlọ́run àwọn èjì àwọn ẹni ọlọ́run ọ̀nbẹ láàrin wa ní ọlọ́run wọlé àwọn yóò tún sàlẹ̀ fún òkè àti ìgbẹ̀fún ìyàwó àdìsá. آمين. àfa àjẹtùmọ̀ bí. ستفنى بدون الريب لا تتغفل ستفنى بدون الريب لا تتغفل. gbogbo wa látàn bàbá Abdulwasiu ni àjídàgbà àwa àwọn onílẹ̀kùn ẹ má jẹ́ ọpẹ́ mọ́tẹ́ fi wọlé àgbà ti dé mo rò pé bìkan bẹ tẹ́ ju eléko tí bàbá yìí yọ mọ́ bàbá Abdulwasiu àwa àwọn ni wá sí alẹ́ mọ́júmọ́ lọ́dọ̀ Adébára ní Jasaki àwọn tó dá Jasaki lẹ́nu lọ́dún fa àwa wọn ni ilẹ̀ mọ́ ẹjọ́ wa wá sí ilẹ̀ mọ́ ni ọgbọ̀n ọdún sẹ́yìn nù bá Allahu Akbar bí báyìí pé wọ́n ní nǹkan rẹ jẹ ni wọn ò ní lè mú fún ma àmọ́ wọ́n ní nǹkan rẹ jẹ àwọn ní dáadáa yìí. نظرت إلى الدنيا وإني رأيت ẹ̀yẹ́ bá yẹ wá àdìsàlẹ̀ àjídàgbà ẹ̀ gbọ́ àfa ó ní mo nàgà mo wo ayé báyìí. وإني رأيت ajẹ́tùmọ̀ bí mo nàgà mo wọnú ayé báyìí mo nàgà wò. لدار فناء فهي دار تبدل لدار فناء فهي دار تبدل. àwọn kan máa lọ àwọn kan máa dé àwọn kan máa tán àwọn kan máa wà ọgbọ yẹn kí ẹ àfàgbà ẹ wá jókòó tì mí báyìí chief imam òkùnkùn tó lọ́wọ́ bá ṣe fún yín ọlọ́run níjọba yìí. آمين. òkùnkùn tẹ̀ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ máa ṣe fún yín. لدار فناء فهي دار تبدل. àwọn àrọ́mọdọ́mọ kéwù ṣéwù dájú làdábì àwọn ni. لدار فناء فهي دار تبدل. mọ̀kọ́ndòrò tí máa ń bẹ láàrin wa ní àwa àwọn ọmọ ìyá kan náà الله. ọmọ bàbá kan náà ṣéwù dájú làdábì ńlọkọ́ àfa àwọn الله. ńlọkọ́ àlàyé àgbà. lókùn mọ̀kọ́ndòrò wa bẹ láàrin wa ní àdàbíyà ni wọ́n lókùn mọ̀kọ́ndòrò gbàgbọ́ àdàbíyà làwọn. èyí tẹ bá rí jí lóhùn mí ní ṣe bàájì lọ ni àdàbíyà ni torí kò síbi tí yóò kiri ẹ̀ka yóò kiri ẹ̀ka tábìlì àdábì tí a bá ti lè kiri ẹ̀ka tábìlì àdábì àwọn pẹ̀lú rẹ̀ ọmọ ìyá kan náà ni wọ́n dìde. لدار فناء ó ní pa mọ̀nàgà ajẹ́tùmọ̀ bí mọ̀nàgà mo wá wọnú ayé báyìí.
فإني رأيتها. àfa wa gbà ó ní mo wá rí ayé. لدار فناء وهي دار تبدل. ó ní bàbá wọnú ayé ni mo wá nága gbogbo kí ni bẹnu ayé ọ̀hún náà ọwọ́ àdìgbé dadaru fana'i ilé títàn ni. وهي دار تبدل. àwọn kan sì máa lo àwọn kan ọmọdé àwọn kan máa tán àwọn kan máa bẹ àwọn tá à ń bẹ yìí náà àwọn náà padà tán. للموت والقبر بعده. ẹ̀yà máa yá wa àdìsá ìyá bẹ́ẹ̀ bí ojú sí nísìn òun nìkan bẹ́ẹ̀ ti fẹ́ràn ìyá yín tó ẹ̀ lé tẹ̀lé àwọn ọmọ tiwa náà ní tẹ̀lé wa. تنسى يوم العسير تبدل. gbogbo àwọn àfáà wa nílé òròǹbó ní ìpátá nílé tí ń wò lọ́ọ̀kan yìí gbogbo àwọn àgbàlagbà bẹ̀ ilé àtúkù ni àfáà wa àgbà ilé àtúkù ó àwọn ẹni ọlọ́run ọlọ́mọsà kéwìgbọ́ àwọn bàbá wọn ni. آمين. wọ́n sì lọ́hùn púpọ̀ àfáàlì àtúkù wọ́n máa lọ wọn jẹ́ báyìí gbogbo wọn bẹ́ wájú ọlọ́run. وكن ذاكرا للموت. ọmọ ìyá mi gbogbo mi yóò tó bá wà ipò yóò tó bá wà inú ká yóò tó lè wà kún zákìrán lil mauti máa rántí ikú. وكن ذاكرا للموت. máa rántí ikú gbogbo yóò tó lè jẹ́ ààyè yóò tó lè wà máa rántí ikú. àfa àbániọ́ ni májè wọn ṣe wáàdì mọ fi kú ṣe wáàdì mọ ara rẹ péjọ kan ń bọ̀ ẹnu mi ti ń ṣe belebele kò ní ṣe belebele mọ́. وكن ذاكرا للموت. bàbá ṣe pé inú ilé lọ wà ìwọ ní gbogbo àṣẹ inú ilé ń bẹ lọ́wọ́ rẹ máa rántí ikú. ìyàwó àdìsá náà wọ́n ti lọ wọ́n ti bọ̀ níbi àjókòó yìí wọn ò lọ wọn bọ̀ mọ́ ní okùnkùn wọn máa wá wálé ní rọ̀hẹ́yà wọn ò ní wá ní jìsìmíyà má. àwọn òkú náà máa wálé bá a ti ń ṣe yìí làwọn náà ń ṣe. bẹ́ẹ̀ ni ń ṣàdúrà fókù àwọn òkú ń ṣàdúrà fẹ́yìn náà àwọn òkú ọmọ ṣàdúrà fẹ́yìn náà. وكن ذاكرا للموت والقبر بعده. ولا تنس يوم الحسير صاع تعقل. ولا تنس يوم الحسير صاع تعقل. bí wọ́n ti ṣe lẹ́kọ̀ọ́ là ń ṣe lọ́wọ́ lọ́rìn wọ́n máa jẹun wọ́n sì máa gbọ́ wá sí wọn sísítẹ́ẹ̀mù èkó là ń lò ní ajídàgbà lónìí wọ́n máa jẹun wọ́n sì máa gbọ́ wá sí wọn ẹ̀ sì ni wọ́n sì play maturity pẹ̀lú gbígbọ́ wá sí wọn kò ní sí hàràhàrà ẹ̀ fún mi lẹ́ran ẹ̀ fún mi ń pàmò ẹ̀ pàmò lẹ́ wá gbé fún mi ẹ̀ ẹja ò tó nǹkan ìwọ nìkan pílẹ̀tì mẹ́ta àjọsọ́ ń sàánú ìyanu. ولا تنس يوم الحسر صاحي تعقل. ولا تنس يوم الحسر صاحي تعقل. àwọn àfa wọn mọ ọ̀rọ̀ sọ púpọ̀ ọlọmọsá fún alábàárìkà àwọn àfa. àmín. ẹ̀rí ládùúgbò ní bàbá wa Jìbìrìlù bàbá nínú ìmọ̀ ni ọmọ akéwò owó àti àgbáyé ni wọn. a pẹ̀lú bàbá wa aláṣẹ ni kílásímẹ́ẹ̀tì alájì wòlíì aláṣẹ àwọn ń bẹ láyé wọn èkó kílásímẹ́ẹ̀tì ni wọn ọmọ akéwò àfa mi ni wọn. àwọn náà ń bẹ wájú ọlọ́run. bàbá wa Jìbìrìlù bàbá ni àwọn òbí kẹ̀kẹ́ dájúdájú tọ́ta yọtọ̀ lọ. mo yẹ sì ṣe wọ̀sọ̀wọ̀sọ̀ gbogbo tí baba Jìbìrìlù sábà mo yẹ ṣe torí kẹ́nìkan bá rí ni tòun ti bẹ́ẹ̀ náà ikú ò ti ju wọn palẹ̀ wọn mọ́. وكن ذاكرا للموت والقبر بعده. Dr. Musa àti gbogbo ẹ̀yin ọmọ ìyá baba Abdulwasi gbogbo yányán ẹkú náwó ìnáwó tẹ̀yìn bá ṣe táìmù tá a wà yìí tí àwọn èèyàn fi jẹun àjẹyó ìyàwó àdìsá sàgbákò ládàáwájú ọlọ́run lónìí sẹ́rẹ́ ìtẹ́lómi jẹ́ yàrá yìí lónìí mo kúrò pẹ̀lú ọlọ́run kò ní jẹ́ talẹ́ mọ́ ọlọ́run yóò gbèsùn bẹ́ẹ̀ ni lẹ́yìn tí wọ́n jẹ yìí ẹ̀yà máa dúpẹ́ tọ́lọ́run ní kẹ́ rí i dá bẹ́ẹ̀ bá rí i dá ńkọ́ Ìlọrin mọ̀ yẹn ẹkú náwó ọlọ́wọ́ kẹyà ọlọ́wọ́ kẹ wọn àbí gàgà jẹ́ mẹ́ẹ̀ àsámídé sàdó àsámí alọ́ọ̀rù jọ tiwa la lọ́ọ̀rù mọ́ wọn àbí gàgà jẹ́ Ìlọrin ní mo gbà wọn bí Ìlọrin báyìí ṣe náà tí ọba tèèyàn jẹ́ ẹ̀rín wọn kọrin wọn sì kú kọrin ni wọ́n sọ tí ò dànù. ولا تنس يوم الحسر
الحشر صائت عقلي. gbogbo ẹni ọba ní ìyá láyé ẹ̀yin tẹ́ ẹ bá ní ìyá láyé láàrin wa ní la ilaha illallah ẹ mú tẹ̀sùbá gidi bẹ́ẹ̀ bá ṣáájú yẹ kú láyé nǹkan dé. لا إله إلا الله. à ń bẹnu ayé náà à ń wò wá àwọn náà ń wò wá àárín wọn tọ́jú bá a ti fẹ́ ká tó wá pé ọmọ lọ ìyá ń bẹ ọmọ lọ bàbá ń bẹ àwọn kan sì ń bẹ kọ́dà wọn lè wà láàrin wa ní wọ́n lè kọ́ ó lè ń bẹ láàrin wa ní tó ti kó wọn lọ ni yóò fi ìyá rẹ̀ sáyé bàbá rẹ̀ sáyé. ọlọ́run ti bí mi ṣe gbogbo yìí ń ọlọ́run ní nkọjẹ́ àti bàbá àti ìyá alhamdulilayi mo sì wọ́n dáadáa ẹ̀yin tó kù lọ́rùn yín ẹ̀yin lè mọ̀ bẹ́ẹ̀ lè sáábí bẹ́ẹ̀ lè sáábí ọlọ́run ti ẹgbẹ̀yìn àwọn tó bí yín bọ́lá bá ní rẹ̀ sí ojú ẹ̀ lè sáábí. إذا سأل الرحمن عن سعيك الذي. ẹ̀yin tẹ́ ẹ bí wa ẹ̀yin obìnrin ọlọ́run ò ní dùn yín ládàá wàhálà tẹ́ ẹ ṣe lérí wa. آمين. obìnrin ṣe wàhálà púpọ̀ ọlọ́mọṣà kẹ́yà wa àdìsá. أيا أمي. ajẹ́tùmọ̀ bí jáàmù amú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilé la wa. أيا أمي. Dr. Musa. أيا أمي. أيا أمي. kí ló wá wí. ولا أنسى فلن أنساك يا أمي. ọmọ ń wò ya rẹ̀ báyìí. وفي الدنيا. أكرمكم الله. ọmọ ń wò ya rẹ̀ wá ní ìyá mi أيا أمي. ìwọ ìyá mi ẹ̀yin tẹ́ ní aláyé tẹ́ bá tọ́jú wọn ẹ lè rí àlìjánnà Ọlọ́run kẹ́ ẹ kírun kí nǹkan mi ò ṣe yín pẹ̀lú òun kíkí kíwájú yóò dúdú kọ́ mọ̀ sí kankan bẹ̀ mọ́ gbogbo ẹni tí ń jẹ tó dùn tí ìyá rẹ̀ ń jẹ tó bá rí má wulẹ̀ gbàwẹ̀ ájí òsì wo lọ lọ ta ló bí ọmọ ká kí lọ lọ sí mẹ́ ìyá rẹ̀ ń rà rẹ̀ ìwọ ń wọṣọ tó dáa ọ̀nà wo lọ́gbà wájú Ọlọ́run ìyá rẹ̀ ń jẹ tó bá rí ìwọ ń jẹ tó dáa ọ̀nà wo lọ́gbà wájú Ọlọ́run ẹ̀yin obìnrin dẹ̀ ń bẹ ní èwo nínú yín tó lọ ọ̀dọ̀ ya rẹ̀ tó lọ kásọ rẹ̀ tó fọ́ ẹ̀yin ọkùnrin dẹ̀ ń bẹ ní èwo lọ kásọ ya rẹ̀ lọ dira kínà nù yín èwo nínú yín tó kásọ ẹ̀ pé alájì àwọn aṣọ tẹ lò látọ̀sẹ̀ tó kọjá ẹ̀dá kò fẹ́ kó wọn lọ dira kínà èwo nínú yín abẹ́ lè kú ti yín lọ ẹ lè ra sọ pati ẹ lè ra bàtà tó máàṣì ẹ lè lọ mọ kẹ lọ surprise kẹ jẹ tó wù yín ìyá yín sì bẹ nílé wọn jẹ tí wọn bá rí inú tó tún wá rí òun ló tún wá pé yẹn lé yín lẹ fún Àdìsá ìwọ mọ fẹfọ yìí kalẹ̀ fún wọn gbé wá fún mi ní àmọ́ wọ́n jẹ́ èmi ti mú gàrí la ilaha illallah bọ́ọ̀ bá sànù ìyá rẹ̀ ọmọ òní sànù ẹ̀. أيا أمي. أيا أمي. àwọn ìyá mi sáré gbogbo lẹ kí ọmọ ẹ lọ́tà ọmọ ìgbọ́fẹ́ kó sanwó ni ìgbọ́fẹ́ kó bá àwọn ẹgbẹ́ ẹ̀ mú ni kì í sanwó léèwé ni ilẹ̀ tí wọ́n mo ti lọ́ọ́ ta lẹ̀ mi ní wàrà wọn ni wọ́n bá ń ta ìlú owó léèwé jẹ́ ìsanwó ọdún kankanlẹ̀ ọlọ́wọ́ tó gbòdì la ilaha illallah wọ́n ta mọ́tò nítorí ọmọ. أيا أمي. أيا أمي. ìyá mi ìkẹyọ̀ pé ìyá mi Àdìsá أيا أمي. ìkẹyọ̀ pé ìyá mi Àdìjà أيا أمي. ìkẹyọ̀ pé ìyá mi Rálíà. أيا أمي. kí ló ṣe ọ tó fi gbàgbé ìyá rẹ̀. ولا أنسى. ajọ́sọ́ mi ó ní wọ̀lá ànsá ìyá mi nígbàgbé rẹ̀ ẹ̀rí ọ̀yàn afa ọ̀yàn ní fa àwọn bíi mẹ́jọ la fa ọ̀yàn ọwọ́ kò pẹlẹbẹ mbẹ àwọn náà ń bẹ nulẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà 40 ọdún lọ́lọ́run ní kí ìyá àti bàbá ó fi sáré lérí ọmọ dà bàbá ti di 40 ọdún ẹ yọwọ́ wọn ò yọwọ́ tí wọ́n fi kú wọ́n tẹ̀lé wa náà ni wọ́n tẹ̀lé wa ni ìyàwó tiẹ̀ kọ́ sọ̀wọ́dọ̀ta lọ́sọ̀wọ́dọ̀ta ìyá rẹ̀ wàhálà àwọn alájà ti pọ̀ jù ọmọ ọlọ́mọ yìí níyà rẹ̀ ọmọ rẹ̀ sọ bẹ́ẹ̀ sí ọ wàhálà àwọn alájà pọ̀ ọ gbọ́dọ̀ máa báyàwó rẹ̀ náà wí bàtà àwọn alájà ń bá wí kọ́ ọmọ bá wí ọba wa kúrò lọ́dọ̀ alájà ìjà tí ń bá yín jà lẹ́ẹ̀kan ọmọ ènìyàn jẹ̀bi o káwọn ayé ọmọ sọ mi lẹ́nu ní alájà wà ń dá ipò jẹ̀bi ẹsẹ fèrè jì gbogbo tó bá ṣe ìwọ náà lọ wá pé a kú
dúró yìí fún ni. ṣé ẹ bẹ́ẹ̀ lè lọ fún mi ní nígbà bá sì kó yá yìí ìmọ̀ wá wò yín jọ Sunday nígbà bá sì lọ òun tán ọ̀lọ́ kú. ìyá àwọn tó wá sunkún torí tiẹ̀ gbogbo ẹ̀yin tẹ wáyé tí ìyá yín rárí ẹ̀yin náà rárí gbẹ̀yìn ni. rìpọ́ọ̀tù ni kì í ṣe pé ìwọ́n bá sì gbélé pé kọ́ bá ọmọ náà kọ́ bá tọ́jú ìyá rẹ̀ ìbájọ́ tó ọ̀dá ló ń gbó. mo tọ́jú ìyá mi fa àdúrà ìyá mi gbà lára mi bọ̀ bí bá sọ̀tàn mi fún yín ń bọ̀ ọ̀rẹ́ ìyá mi ọ̀rọ̀ bánkẹ́bánkẹ́ ìjẹ́ ìyàwó mi fọṣọ ìyá mi aago mẹ́ta mo ti gbé àlámùsọ aago mẹ́ta mo ti jí mo ti fọṣọ ìyá mi mo ti wẹ ìyá mi fúnra ara mi mo ti fọṣọ sí i la ìwà lọ jí ìyàwó mi èmi ọmọ gèlè wíwá bá gbé gèlè fún ìyàwó mi wà ẹ ti mọ sọ alájí ani ẹ máa pè ẹ jí wa wá ẹgbẹ́ lóòrùn náà ni mo ní aṣọ tèmi ni kí wọ́n fọ̀ èmi mo ní ìyá mi jẹ́ fọṣọ rẹ̀ àdúrà tó ṣe fún mi láyé gbogbo ẹ̀ lọ́gbà ọ̀wá pa ìyá rẹ̀ tì wọ́n jẹ pàmọ́tọ́ ká àwọn alájà ń jẹ bẹ́ẹ̀ síkẹ́ ọlọ́run ní sọ bẹ́ẹ̀ yín tẹ́ ẹ̀ ń bá ń ṣe bẹ́ẹ̀ pé kò ní yẹ yín. wala ansa wala ansa. aṣọ ọ̀pá mélòó tó lè kà pé aṣọ ọ̀pá márùn mẹ́rin la mọ̀ra fún yá mi tó lè kà gbogbo ẹ̀ lè mi ṣe fún yá mi. walan ansa ya ummi. ọba ti tọ́jú ìyá rẹ̀ mọ́wulẹ̀ gbàwẹ̀ mọ́ àlìjẹ́nà rẹ̀ náà ebi torí kọ́ba àlera àlìjẹ́nà lómi gbàwẹ̀ ebi torí kọ́ba àlera àlìjẹ́nà lè lọ́wọ́ sàdán lọ́wọ́ di mọ́sá àbí ànábì asàlẹ́mà ní kò yára sùn làlá eré ẹ̀ lọ́dà tiẹ̀ ló mú retí ṣé sàlámà lẹ́kẹ̀ àti ẹnì yá ń retí ìwọ́tọ̀ ọmọ jẹ́nàbà àwẹ̀ ìyá rẹ̀ kú ò lè dáwẹ̀ ọ̀la àsàlátù tọrọ lọ náà ti fà àrílẹ̀ ń bá lọ àlàmọ́ sọ́lé ọ̀la àsàlátù lẹ́nu sọ́lé ara Muhammadi ọlọ́ni sọ fún yín pé ẹ̀ ń sinwin ẹ̀rọ àsàlátù òsì tẹ́lẹ̀ lọ tẹ̀lé ẹ̀ lè dá ìyá yín wẹ̀ ẹ̀ wá lọ pé wọ́n lékejì wọ́n bá wẹ̀ yá rẹ̀ wọ́n wá gbogbo yá rẹ̀ èmi bá wẹ̀ nǹkan mi. èmi mọ gbẹ mo sì dì í ẹnìkan máa gbé wọn àwọn làwọn wẹ̀ yá mi alasalatu àrídẹ́ mú bọ̀ ìgbòjọ Sunday lẹ́ múra léèsì oníhò ní ẹtún lọ mọ́kà òun náà gbogbo àdúrà tó yẹ kí ẹ ṣe ẹ ṣe ọlọ́ọ̀dì mọ́kà bá fùlùsì kò sí ibẹ̀ wá ní báńkì wá ní fùlùsì kọ́ ibẹ̀ kàábà wá jẹ́ Central Bank àbúmọ́gbé kìíní pop àbíkílẹ̀ pos àbúmọ́gbé kabẹ̀ ọ̀tọ̀rọ̀kọ̀ dá alábọ̀ gbogbo bí wọ́n ní wọ́n wà ọ̀lọ́ ọbẹ̀ kọ́ lọ́ọ́ sàdúrà mọ́kà wọn ni wọ́n lọ yìí nísìnyí ẹlòmíì ò ní lọ arábù jẹ̀ kan lọ wọ́n takùkà lẹ́nu. àyàláìdé tiktok ni o mò ń ṣàdúrà ẹ lọ́wọ́ báyìí ìwọ́n jẹ́ màláíkà tiktok fọ́ wọn lórí kíkún ọtọ́jú ìyá ọ̀tọ̀lẹ́ni tí ń ṣèyàwó ọ̀tọ̀lẹ́ni tó sí èrè pẹ̀lú aṣọ wíwọ̀ gbogbo kìnìún abíyá tí wọ́n ti nà ẹ́ ṣe bí wọ́n nà wọ́n lẹ́gbàá bí gbogbo ìdajì ọ̀yàn òsì tó kù náà ni wọ́n á lọ ọ̀rọ̀ sọ wọ́n wá sí lẹ́bi reception wọ́n á ṣe pààrà ní àfi ayé tẹ̀ ń wá káàkiri ẹlòmíì wá ń bọ̀ bá a yá làágbé ń bọ̀ ni béèyàn làágbé ń bọ̀ ni níbi ọ̀sẹ̀ bójú sáá ẹ bá ní wọ́n ké bá tí àwọn máa ṣe pé yàtúndínláàbí alamina alamánira yìí lágàdíjà kún rasúlù ní fatia. àfi dunya aṣiburuki àyà ummi. sàré ìgbó dọmọ musa náà láàyè àhàkìlà ìgbó de wọn náà. lẹ́sìn wọ́n gbé adé bẹ́yìí kálukú lọ́nu afọlọ́jẹ yá méjì ká máa lọ. ma zakaritu manayati. afagba Dr. Musa afa yìí ó ní gbogbo ìgbà tí n bá rántí ìjọ tí ń tàn tí yàrá mi ó di yàrá tí wọ́n pè bàtà ní ọ̀sáìsì àwọn kankan nulẹ̀ ẹ kó fún bọ̀dágà nílé kejì ẹ fún Jímọ̀ náà mẹ́ta ń bẹ̀ bàtà tí wọ́n rà bọ̀dá ti Saudi nù òun ni wọ́n ń pè ó ní mo rántí ìjọ tí ó rí bẹ́ẹ̀. wàyánzẹ́ thiyabi yawma. ó ní mo rántí tí wọ́n bá ti ń bá tẹ́ ń láti ìjọ wọn máa bọ́ sọ lọ́rùn mi èmi máa wọ̀ nǹkan mi fa wọ́n sì máa bọ́ lọ́rùn mi. wàyánskúrò ìsinmi bimayti. ó ní mo rántí
mọ láti yọ wọn ò ní dákọ̀ mi mọ́ kí wọ́n á ṣe wọ́n gbẹ lọ́wọ́ ni wọn ò ní dákọ̀ ẹ̀ mọ́ wọ́n gbẹ sínétọ̀ lọ́wọ́ òsì mọ́ wọ́n gbẹ gọ́fúnà lọ́wọ́ òsì mọ́ wọ́n gbẹ òkú lọ́wọ́ ni. ويشد كفن رأسه bí bá ti rántí ijọ́ tí wọ́n máa dì mí wọ́n tẹ̀mí kanu yàrá wọ́n dì mí nù wọ́n palẹ̀ mọ́nu ni ńlọnu la ilaha illallah. حتى لا أرى أهلي wọ́n dì mí kalẹ̀ báyìí tí ìfinira wà lálẹ́ mi mọ́ ọ̀rọ̀ mi ó bó tì mí ní rí àwọn ọ̀rẹ́ mi ó pe òun dà wọ́n ti dì la ilaha illallah alájí náà ni wọ́n dì báyìí ọ̀parí òun ní rí mi ò rí mọ́. ويخرجوني بالناشي wọ́n bá ṣe fẹ́ tí wọ́n gbé jáde wọ́n yóò kúrò jú níbi náà ṣe wọ́n wá gbé mi ní pẹ̀lú pósí ló kù tí ọmọ bọ̀ ń ta ara yìí wọ́n gbé mi bọ̀lù aláǹsálọ̀ la mọ́sálásí wa ọba dẹ́mọ̀ àti ẹ̀rọ ti kú mọ́ àmọ́ tó yẹ pósí àtúndì òkúta àǹsálọ̀ lába àti pósí wọn ò gbé dúró dáadáa ni lòun bá yẹ bí mọ̀ sí sẹ́rí ọ̀nà tá a gbà wọlé àlùwàlá àwọn bí ọgọ́rùn-ún ti fẹ́ gbàgbé kọjá lẹ́ẹ̀kan ẹni ọdẹ alápámbẹnu wà ẹni wọn fojú ẹ gbá gànà adábìnrin jáde kálukú àwọn ẹ̀yìn àwọn ń tira wa kí ló dé nígbà ọ̀yá lẹ́nu kẹ́kẹ́ kúkú wá dúró kí nìkan náà wọ́n á lọ wo pósí wọ́n yé ni wọ́n gbé ẹ sí wò àwọn tó ń gbé ẹ sí wò wọ́n wọlé ẹ sí wò ẹ sí wọ́n wá sí kò sí kankan bẹ́ẹ̀ ó yé ni àlùyà yà ń gbé mo fọkọ bẹ nìkan láti rí ẹ bá rọ mi wá dání ẹ wọlé wọn ní kò yẹ ni àní kí wọn bá rọ mi wá ọmọ ní ìsàlọ̀ là ń bẹ̀ wọ́n mọ́ ẹ wò gan mo yẹ gbé wa nù ẹ̀fà kó sí lásán là ń bẹ̀ rù yìí. wọ́n mọ̀ wá ti dé ìgbà wọn náà ti jọ́ tí wọ́n dì mí níjọ́ wọn máa bọ́ sọ lára mi níjọ́ wọn máa wẹ̀ mí tí wọ́n máa wo òhò mi gbogbo tí n fi pamọ́ self contained lèmi ti wẹ̀ máa wọnú lé máa wẹ̀ fúnra mi máa wọnú lé mú ẹ̀ tán mọ̀ wọ̀ sọ kí n tó jáde sáwọn èèyàn mọ̀ kàn ní pé mo ti wẹ̀ ni wọn mọ̀ bó mo ṣe wẹ̀ ìjọ kan wọn bọ̀ wọn mọ̀ bí mo ṣe wẹ̀. من بيتي إلى قبري wọ́n gbé mi jáde bẹ́ẹ̀ wọ́n lé mi ní mo ní lọ bẹ́ẹ̀ ti gbéyàwó àdìsá dìgbàdìgbà ní mo wọ́n gbé lọ sàárè. وأدعونهم ولم يجبوني mọ́mọ́ wá pè wọ́n wàlámiyújìbúni ní ma pè wọ́n Sàká Ìsá àwọn ọmọ mi ní pè wọ́n nítorí pé ìyàwó Maria wàlámiyújìbúni wọn ò ní dá mi lóhùn. وأسمع قرآن آلهم èmi ó sì máa gbọ́ nígbà tẹ́sẹ̀ wọn gírì nínú pósítà gbé mi sí ní ma gbọ́ bàtà wọn gbọ́dọ̀ àná oríṣi ìtẹ́ni ẹ̀ríkà sọ fún Ìsá pé mọ́tò tiẹ̀ wáyà yín báyìí àwọn aláàjì ọwọ́ ọdún tiẹ̀ àwọn aláàjì wọn làwọn bá wa dọ̀ ní ma gbọ́ bàtà ohun bàtà wọn tí wọ́n ń tẹ̀lé ibi ni wọ́n ń sìn lọ ẹ jẹ́ kálukú ní òru láàrin àbọ̀sẹ́jú ìjọ kan ni wọ́n sìn wá lọ sàárè ẹ̀yin àjẹ́ tẹ̀ ń bá ń bẹ níyì ẹ̀yin àjẹ́ àti ẹ̀dúgbò lọ́dọ̀ Ọlọ́run àdájẹ́ kan kọ́ kà mọ́ olùsí ọwọ́ yín ẹ̀yin náà jẹ èèyàn mọ́ sàwámà ti gbà wá lọ́wọ́ yín níjọ́ láti rájẹ tó kà mọ́ níwò kí ẹ ṣe pé mo sì wọ́n bẹ láàrin wa níyì ẹni abalẹ̀ sí òun ni ahàn lè mọ̀ àmì ẹbẹ̀rù Ọlọ́run kálukú náà fọgbọ́n sàjẹ́ òun ní nísìn ẹ̀jẹ̀ mélòó ní bẹ lára wa kí lè àríjẹjẹ wulẹ̀ fẹ́ jẹ mú mú orúkọ kẹ́ ẹ jẹ́ tútù ikú ń bọ̀ ẹ máa fi kú ṣe wá àti fúnra ara yín. وبعد قليل منصرفين Dr. Musa dáàdi mi ó ní gbogbo wọn ti ń ṣe yànsanyànsá ń bí ikú mi tó ń ṣe yànsanyànsá ń bí sàárè táwọn ti ń gbẹngbẹ àwọn ti ń wọ̀n wọ̀n ẹni ń jáwé ẹni ti àyìnlá ó ní bàbá ti ṣe díẹ̀ منصرفين kàlùkù tùkà. الناس في غفلة والموت يوقظهم والموت ينقذهم bá a ti rí láyé nù. وما يفيقون حتى ينفد العمر. gbogbo wa dà bẹ láyé pẹ̀lú kẹta ní máa ń bẹ tìkálukú pẹ̀lú àṣírí bíbò tìkálukú ní déédéé tìkálukú pẹ̀lú ipò tìkálukú wà tọ́lọ́hún yàn sí pẹ̀lú ipò tìkálukú wà tọ́kàwé gbàǹkẹ́ ókèwú gbàǹkẹ́ ọlọ́run kẹ́ndí òwò ó ṣe gbogbo ẹ̀ gbogbo bá a ti ní ìrìn náà àwa gbàgbé àfẹ́ rántí ikú mọ́. والموت ينقذهم
ilé ní ọ̀sán fún ọ pé bọ́ bàtà fún ọ náà ti kárí ọ bọ́ bàtà kó tó wọ̀ irú ilé tiwa ilé ẹ̀ka wọ bàtà wọ̀ kí ni mẹ́mbẹ́ tí ó gẹ̀ ẹ́ máa wọ bàtà ẹ̀ kan lé mi fúnra yín lẹ́ wọ bàtà fún ọ ní sọ pé ẹ bọ́ ṣé wọn wà ní kú mọ́. wàlí máa tó yọ̀ ń kéde bá a ti wá gbàgbé kú náà tá a rántí mọ́ ẹ̀yin tẹ̀ bá ti bá wa kírun tẹ̀ máa kí wákàtí márààrún ráyé wá rárá wáyé wá sọ́ọ̀tì. wàlí máa tó yọ̀ ń kéde ìrun wákàtí márààrún bọ̀ bá ti bá wa kí ò lè wàlì Jánnà torí pé ìrun ni wọ́n kọ́kọ́ béèrè. wàlí máa tó yọ̀ ń kéde ikú sì ń tawájí ikú ń jí wa pé wọ́n pa ọjọ́ kan wọ́n pa dúdé ńjọ́ kan àpọ̀jù kọ́ńkà yọ kọ́ lẹ́yìn rẹ̀ ńjọ́ kan ikú sì ń tawájí àgbọ̀. وما يفيقون حتى ينفد العمر وما يفيقون حتى ينفد العمر. àfàwọn àgbà bí kú tí wọ́n ń tawájí ni àní dá lóhùn títí a fi wá ẹ̀mí wa ó fi pín táwọn náà fi dákẹ́ bí ìyàwó àdúrà ti dákẹ́ yìí ìjọ kan náà ni ìjọ kan náà ni. يشجعون أهاليهم بجمعهم وينظرون إلى ما في قد قبروا وينظرون إلى ما في قد قبروا. tàwa bá ní lórí ẹ̀yà máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní kẹ́yìn ìyá yín ọ̀dà ọlọ́run gba àbọ̀ ìyá yín dáadáa tí ìyá yín ṣe òun làwọn akéètì ní ìlú ni ìyá ti lọ́n tiẹ̀ dáadáa wọn ló kú tí ọmọ bá wọn bẹ́ẹ̀ ti ń ṣàdúrà fókù òkú ń ṣàdúrà fẹ́yìn náà báwa náà ti ń ṣe yìí làwọn náà ń ṣe ẹnu pé wọ́n máa wálé wọn ò ní wálé ní jìsmíyà wọ́n máa wálé ní rọ̀hẹ́yà wọ́n máa wálé wọ́n máa rí wa ìgbà tá a lè rí wọn ojú àlá ló kù torí pé báwa náà bá sùn ẹ̀mí wọn jáde bẹ́ẹ̀ ni wọ́n bá jáde ìwọ̀n lọ alamul arwah ẹ̀mí wa nígbà tí sùn tóun náà ti jáde kúrò ara wa òun náà lọ alamul arwah ńlọ ayé gbogbo ẹ̀mí níbi àwọn ẹ̀mí tí máa ń sáyé òun náà lọ bẹ̀ níbẹ̀ ni wọ́n ti rán yẹn wálé ibẹ̀ dákun wọn ni wọn lọ wo bí ẹyin kínní bí amúni gbogbo kínní síbẹ̀ oníkàwọn máa ní owó góòlù ńbẹ̀ ló wà owó tí ńbẹ̀ náà lówó wà tọwọ́ wà tají alájà mórí yìí àwọn rẹ̀ dáná ẹ kọ́ alájà àdíjà wa nìṣó ní ẹ̀yìn àmúbẹ̀ wọn ẹ máa wọn wà ká àbójú lọ́tọ̀ bóòlù ẹsẹ̀ máa gbé ojú àlá ni mo ti rí wọn. ńbẹ ó ṣẹlẹ̀ ládùúgbò yìí àfa aláàgó ilé ọmọ òsèmọ́nì àfa sọmọ akọ́mọ kí olú fàdáńdà ilé ọmọ òsèmọ́nì àfa ọlọmọsà kí àfa aláàgó. Amina. tó bí àwọn túndé tí ń wà aláàjì dára pé ọlọmọsà kí aláàjì dára pé túndé tí ń wà bàbá tó bí wọn. àfa kú ègbèrègbè àti ìjọ mẹ́jọ kálukú ti ní. àfa wa lọ adábàdà la ilaha illallah wọn wá lọ pé àfa àdàmú abíkà wọn wá sọ fún lọ lé wa oníkí wọn wo ẹ̀yìn bí mo gbé kọ́ńbọ́ọ̀dù tíráàsì mo kó àwọn kaba yìí síbẹ̀ káwọn ọmọ ènìyàn máa kọ́ máa sófò oníkí wọn gbé àfa àdàmú wa wára dàdábàdà wọn wọlé ọmọ òsèlú ni lágbájá dà kàmọ́rù dà òun náà bẹ bọ́ ìgbọ́dọ̀ kàmọ́rù náà ti túndé dà èwo ló tún wà nù ẹ̀dá pẹ̀lú kálọ̀ ẹ̀ sílẹ̀kùn bàbá yín fún mi ẹ gbé kọ́ńbọ́ọ̀dù tíráàsì fún bẹ́ẹ̀ wọ́n gbé kú ẹ máa wo nǹkan o ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ́n sì gbé àpò jáde ẹtù àfa ní nǹkan báyìí bẹ́ẹ̀ nǹkan báyìí láyìlá bá àfa àdàmú ti gbogbo tó wí ní bẹ́ẹ̀ àfa àdàmú àbí kan bẹ́ẹ̀ láyé ẹ̀ tó bá bẹ́ẹ̀ ẹni Buhari kúrọ́ mọ́ yín ní wàásù ẹ wo èèyàn kú ní ọwọ́ aládàbàtà lọ sọ fún ọ pé kí wọ́n wá wú gẹ́gẹ́ tọ́ àfa àdàmú ní ẹrù yín ní bàbá yín ní ẹgbẹ́ salamu aleykum àfa àdàmú jáde ńlọ ní tiẹ̀ àwọn náà ń sáyé bá a ti kú ní ẹ̀mí ọ̀lọ́ ẹ̀yin tẹ̀ ń bẹ láyé ẹ̀mí yín jáde bẹ́ẹ̀ yín náà bá ti sùn àwọn náà ń lọ ayé ibi táwọn ẹ̀mí wà tí wọ́n ti ń sáyé bẹ́ẹ̀ wọ́n ti wọ ọmọ mi
inú létí bàbá ọlọ́run lọ́mọ iye ẹran àkè tí ó mọ bọ́ọ̀lì lára àfáà mi pẹ́pẹ́yẹ àwọn adìẹ òbíbì gbogbo tó gbà láyé nù àwọn adìẹ asá wọ́n mọ bọ́ọ̀lì gbogbo epo pupa kankan gbogbo orun tẹ̀ paaki tẹ̀ ẹ̀rí kankan àfáà tó lóun wí náà tí gbogbo èèyàn ṣe rìbà lẹ́yìn ẹ̀ tí wọ́n mú káàdì wọ́n wá ní kẹ́lẹ́ kan lọ ẹ bá ti ní ọjà ní ọ̀sán èmi mú ní ọ̀nà ọdún ẹ̀ ló kọ́ lọ rí àwọn obìnrin máa rọ̀ rí bẹ́ẹ̀ ní bàbá dé mẹ́ta ní ẹ̀sùn pé kò ní dára fún ọ elórí ikú wọn lórí náà tó bá wá rí lónìí ní mọ́mọ́ sọ̀rọ̀ lẹ̀ wọ́n nígbà ọ̀sọ́lẹ̀ kí wọ́n ṣe ọmọ owó sẹ́gbẹ̀ẹ́ kan ṣe láyé onígbà wọn parí ọ̀sẹ̀ láyé wọ́n ní àlàyé ìrìn bẹ̀rẹ̀ níṣẹ́ yìí ó lóun ní àádọ́kútọ̀ ní lọ́ọ́ má sọ ìyàwó ni dádúró èpè tó ń sẹ́yìn ẹ̀wòrán tí wọ́n pa báyé ẹ̀wòrán tí wọ́n pa báyé gbogbo àwọn àbá ẹ̀ẹ́dìrán wa wò ń jáde kìámà wọ́n na àfá mi la ilaha illallah ẹ wà wò pé la ilaha pẹ̀lú gbogbo wà sí ayé yìí náà àtún jìbìtì ni à ń ṣe wùwà ní ṣé wù èwo àwọn tó tó ṣé wù wọ́n sì pèrè àwọn bẹ́ẹ̀ ìjọ àbálàgbàjì ìjọ wọn pèrè àwọn ṣé wù babalagege gbogbo tíra tí baba náà ṣe ọlọ́kọ kẹ́kọ̀ọ́ kẹ́ Adam Abdallah alori ẹ wá bàbá tá a ti débi gẹ̀ẹ́sì alimujaba alimubajja àṣeyìbú àtọ́mtọ́mú àpàdàrí àníkó àtọ́tàmì. wáyé dídì ọ̀nà ìyá àhàlámì gbà fúlàtì. ẹ bàbá wa làájì àgbà ẹni àtẹ̀mọ́lẹ̀ tó tún kí ni pẹ̀lẹ́ bàbá wa làájì àgbà nu ẹ tẹ̀yẹ̀ mọ́lẹ̀ bàbá wọn ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ibi òun ní sùúrù dé tòun ti bẹ́ẹ̀ ikú pa wọn. wáyé dídì ọ̀nà ìyá àhàlámì gbà fúlàtì. bàbá ṣe kankan rírì táwọn obìnrin tara wọn tọ́lá wọn tó kú káàdà eré yóò tiẹ̀ dá pẹ̀lú tẹ̀ máa ṣe kí ni túmọ̀ ẹ̀ ẹ̀yin tẹ̀ sunkún láti lé yín ìwà ń kú kẹ́ ẹ wọlé ọwọ́ amúbòrí ọ̀dà àbójú wọ́n wá bí ẹ̀ máa wo búlọ́ọ̀kù ló ń gbé mu orí ìwọ́rí tó ń sunkún nù ẹkún rọ́tẹ̀ ń sun àwọn dẹkùn bọ̀ lẹ́nu lẹ́ni asa ọkọ mi o irọ́ ni o ọkọ mi o ẹ bá wá ṣe tẹ́tẹ́ ṣe gbẹ tẹ́tẹ́ agbésẹ̀ àárẹ̀ ìtàn gbogbo ẹ̀ tán kálukú wa padà ìlà àhàlámì gàfúnátì àlátà ńlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá àrántí ikú àrántí ọlọ́run àrántí pé yóò béèrè ẹ̀ lọ́wọ́ wa á tún wá padà bí àlọ́. شيئا ولا نظروا كأنهم ما رأوا شيئا ولا نظروا كأنهم ما رأوا شيئا ولا نظروا yóò wá dàbí bá àwọn kan wọn ń wo bo ni wọn sin sí ní sèé ni pé tí kálukú ń da lójú pé kò láwọn àṣẹ sí wọn ní yàrá sọ ni wọn ṣe síbẹ̀ wọn làwọn àǹfààní wọn bẹ yàn ta ni wọn bẹ bí gí àgbẹni asisi bẹ mọ dáadáa wọn bí ẹgbẹ bẹ ẹni tí wọn jọ gbẹnu lé wọn wà mọ wọn bí ẹgbẹ bẹ aṣọ rẹ ti gẹra tán aṣọ ẹsìn síbẹ̀ ẹwọ gẹ ń bọ wọn kí ọgbọ bọ wọn kì í bọ sóòkù lé ní àbókù ta sóòkù sọ́wọ́ àwọn ọmọ àbókù sọ́wọ́ ọmọ ọlọ́mọ tí wọn bí ọwọ́ àbí wọn bí ẹsà sí síbẹ̀ náà wọn lọ bàjẹ́ púpọ̀ wọn ní òsì rí ń bẹ mọ́ wọ́n lè rí tirẹ̀ mọ́ títì àwọn kan wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n sin àwọn kan bẹ́ẹ̀ gbúgbú lásán ni wọ́n sin bó ní ọjà tiẹ̀ bọ́ọ̀ bá ti kírun kò lè pa Ọlọ́run dáadáa ìlú wákàtí padà rún ọ̀pá ìjọba yìí wá tẹ̀lé tí ọba ti mọ́ ọ̀la ìyá ni ọmọ ọ̀la ìyá ló mọ́ ọ̀la wájú Ọlọ́run ẹ máa kẹ́ ẹ máa bá wa ṣàdúrà Ọlọ́run fi rọ̀ wá lọ́rùn àmọ́ ọ̀dájọ́ owó mẹ́ta Ọlọ́run fi yé wọn rọ̀ Ọlọ́run àwọn ká máa bọ̀ ṣàdúrà kí n ọ̀rọ̀ Ọlọ́run òní jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run mo ṣe bọ́ta kó rí òògùn lọ́jà kó kí ẹ bá abẹ náà ká máa wọ sọ. ọmọ rẹ kọ́ létà ó ní wọ́n ní ọ̀ká lọ díẹ̀ àrùn yìí kó ṣe kẹ́ máa bá abẹ náà kó ṣe kẹ́ mi ní kí n tẹ̀lé. àwọn ni ìmọ̀ sí lọ́hùn gbé máa bá a fi sínú àdúrà kọ́ ìràwọ̀ náà lọ́rùn ní pé ìrọ̀ Ọlọ́run ọkọ̀ ọ̀rọ̀ oṣù tí òun sunkún kì ọ̀bẹ náà pé kó yìí mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run.
ìrún ká máa bọ̀ ọbẹ̀ lọ ọlọ́run ní ọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́ba kò di olówó tí èdè òkìrun ọlọ́run ní gbogbo yín nírun bẹ́ẹ̀ bá ń sàárẹ̀ láyìíra ẹ̀ ń jẹ́ kírun ẹ lọ yí padà kí kó tó dé o ọlọ́run ní bẹ́ẹ̀ bá ń sàìsàn ìbùn yín ọba ìgbé tàkàkà lọ wà máa kí bẹ́ẹ̀ ìbùn yín ọba tó gbé ọpẹrẹsì àti ẹsẹ fún ọdọ balẹ̀ báyìí ni ọlọ́run ní mọ̀ ọ̀fọ̀ kàtó ńgbà á ní ìbùn yín nírun ìrún náà wọ́n wá ń kí àwọn bọ́ọ̀lù ìrún náà wọ́n ń kí àwọn nǹkan mìíràn sáà ní adé kankan tá a fi púrúfù ẹ̀ wájú ọlọ́ àmọ́ ikú wa ń bọ̀. ثم ينسوني بخروج ثم ينسوني بخروج ni ó ní gbogbo wọn ti ń jáde tí kálukú darí tẹ́wọ̀n ìtẹ́ wọn jù mí bẹ̀ tán ìtàlẹ̀ lómi ìdúró kọ̀ bá wọn wọnú tẹ́ ọ fara tì inú mọ́tò báyìí lọ sọ́nà ní sìgá tó lóun tẹ̀lé mi wá tẹ́ nígbà tẹ́lẹ̀ lómi pé àyíká olómi láwọn tó bá mi wá tẹ́ ó ní kálukú jáde tí wọ́n gbàgbé mi ni wọ́n bá ti wọ́n lọ ni. وتبدأ رحلة الآخرة. ó ní sábà ti dùn wúrú sáré náà ìrìn àjò bẹ̀rẹ̀ ìrìn àjò owó ìrìn àjò àlùkìyámọ̀ bẹ̀rẹ̀ bá mo ti wọ sáré mo ti fa ayé lẹ̀ fún yín ìrìn àjò àlùkìyámọ̀ bẹ̀rẹ̀. فإما إلى النعيم لا أدري. ó ní ìrìn àjò tí mo wá bẹ̀rẹ̀ tí ń lọ àlùkìyámọ̀ yìí ṣébi ìkẹ́ni wọn lọ ni kò yé mi náà. أو إلى شقاء لا أدري. àwọn òun lọ pàdé ìbínú ọlọ́run kò yé wọn náà. فكل ما ذكرتها. ó ní gbogbo ìgbà tí n bá wọn rántí gbogbo tí mo kà á lẹ̀ yìí. بكت عيني. ojú mi ọmọ wa dá mi wọ̀wọ̀wọ̀. وحق لها بكاها. ó ní kójú mi ó sì dá mi hun ó ṣe déédéé bẹ́ẹ̀ ó tọ́ sí kójú mi ó dá mi. فلذلك بئس الدنيا. ó nítorí gbogbo táwa gbogbo ẹ̀ lẹ̀ adùn ọmọ lẹ̀ adàyàwó lẹ̀ adùn ọkọ lẹ̀ adàlẹ́ lẹ̀ adàdúkìá lẹ̀ wọ́n máa kí gbogbo ẹ̀ èmi ní mo ní dúkìá wọn ò ní bí mi léèrè mọ́ àmọ́ ti ebi ti lọ àwọn ni wọ́n ń pè ní onímọ̀ wá wò pé síyọ̀ ayé. وبئس من همه الدنيا. ó ní mo ti ní síyọ̀ ayé nì mo ti ṣe síyọ̀ ayé mo tún wá ṣe síyọ̀ ẹ̀ ní ọgbọ̀n ayé mọ́wọ́ pé ayé la máa ṣe ká tó sọ̀rọ̀ tọ̀run báàgì gan kí ló ń gbé lọ tó ní ayé lẹ́sẹ̀ kẹ́ tó sọ̀rọ̀ kí ló ń gbé lọ ọ̀run bí wọ́n ní wọ́n fọ́ mọ́sálásí ìwọ ni wọ́n bá nu mítìnì rẹ̀ àdílé máa mú kẹ́ẹ̀fì sọ tí lè máa mú ṣe ẹ wá ń dábàá ṣe fáti àyè ní sáábì wọ́n ti ṣe mítìnì ìmọ̀ mọ̀ wọ́n múra lásùbà alhamdulilayi alhamdulilayi alamina alamani rayi alini ẹlẹmẹgbẹmí alayi alaladi ìmọ̀ mọ̀ gbọ́ abi kò sí léwe yìí ní sì ń fura pé wọ́n ń bẹ̀ ń bẹ̀ wọ́n ti ṣe mítìnì ẹ gbọ́dọ̀ sáré ẹnìkan kọ́ gbọ́dọ̀ sáré lọ́wọ́ ìwọ náà wọ́n bá ń di mítìnì ọ̀ ń yẹjú ẹ̀ wájú ọlọ́run ẹ fọ́ mọ́sálásí àwọn bàbá yìí ẹ pín mọ́sálásí ọ̀tẹ̀ òun dùn kọ́ wọ́n ti kọ́ tán ó ti dókè ní mọ́sálásí ọ̀tẹ̀ wọn kọ́ lóṣù méjì ó ti gòkè wọ́n ti kùn wọ́n ti fi láti gbéga sí irú àwọn mọ́sálásí báwọn ọlọ́run láti nẹ́bí gbọdọ̀ kí wọ́n bẹ̀. la masjidun hussisa ala taqwa èyí tí wọ́n dálé pẹ̀lú bẹ̀rù ọlọ́run tó ti kí wọn wà níbi wọ́n kí wọn mọ́sálásí ọ̀tẹ̀ o ẹ wá wo mọ́sálásí ọ̀tẹ̀ tí wọ́n á kún pém wọ́n ti yan làdáni tiwọn wọ́n ti yan ìmọ̀mù tiwọn dáìyà mọ́sálásí ọ̀tẹ̀ wọ́n á fi makirifóònù bọ́ọ̀lù àwọn etí bàbá wa ìmọ̀mù lẹ́ni tí èsì ìmọ̀mù tẹ̀ tẹ́lẹ̀ àmọ́ torí ọ̀tẹ̀ wọ́n fi jẹ ìmọ̀mù làdáni náà wọ́n ẹsẹ̀ gárágá ogun ìyájú márùn-ún tààtì káàmà wọ́n wá yí láti kà sí àwọn tọ̀hún tí bí wọ́n ti ya wá àwọn tọ̀hún náà yí láti kà tí wọ́n sí wọn. ìmọ̀sálásí tiwa ń yà yìí ó kù ṣẹ́jú márùn-ún àfọwọ́sí tí wọ́n pé ọlọ́kọ́ ṣàánú wa àfọwọ́sí ìmọ̀sálásí ọ̀tẹ̀ lù ọlọ́kọ́ ṣàánú wa ọ̀rọ̀ ọlọ́run náà làwọn fẹ́ bẹ̀rẹ̀ yìí gbogbo àwọn tó ṣe pé ṣe tiẹ̀ ṣe tèmi ni wọ́n ń ṣe àwọn tọ̀hún náà ní ẹ̀jẹ̀ wọn ṣe tiwọn tán. àná sì ni tán wọ ọlọ́run wọ́n àti náà la bẹ̀rẹ̀ lónìí nímọ̀ yìí gbogbo àwọn tó ṣe pé nǹkan ní bàbá wọn gbogbo ẹ̀ wọ́n yà lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run níbẹ̀ ti bó wọn ọlọ́run òun náà ló yé olùsí inú yé lórí ikú inú yín àwọn agbésẹ̀rí àwọn bá yòó wọn dàgbọ́ yín ẹ̀ wọ́n mọ́tọ́lá sí.
gbogbo èyí tẹ̀ ń kí irun mọ́sálásí bá wọn padà yìí ni yìí ò pé mọ́sálásí ọ̀tẹ̀ ọlọ́run láti nẹ́bí ọ̀gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. ìbẹ̀lẹ̀ ti yẹ lè mọ́mù yìí ìbẹ̀lẹ̀ ti yẹ làdáni yìí bóyá ẹ ṣe wájú ọlọ́run gbogbo èyí tẹ̀ ẹ fọ́ mọ́sálásí ọ̀tẹ̀ náà ni bẹ́ẹ̀ bá bá dìtẹ̀dìtẹ̀ báyìí ẹ sì rántí ikú kẹ́ padà ẹ jọ tẹ́lẹ̀. لأن الحياة قصير torí pẹ́jọ ayé kúrú púpọ̀. ولا في الموت نتفكر. ọwọ́ sẹ́nìkan tó jí táwa bá ti ń sunkún kì í ṣe alájí ẹ̀ ń sunkún omi ni lójú yín gbogbo mọ rántí jọ́ ti ní sínú ilé yìí mọ́ ni mọ rántí jọ́ táwọn ọmọ mi ó dán ọmọ ọlọ́mọ ni ọ̀sẹ̀ ni ó sunkún rẹ̀. وما خلق الدنيا إلا للزوال. àtòrí kankan dá ayé tá a wà nù ẹ̀yìn ilé alizawani kóníkóní bá yẹ kú náà ni. وجعلها دار الابتلاء. àtúwàsá ayé náà àṣẹ ní ilé àdánwò àdánwò ni orí jẹ àdánwò ni orí jẹ àdánwò ni ọbẹgbẹgbẹ àdánwò ni ọbẹgbẹgbẹ àdánwò ni ọrọmọbí àdánwò ni ọrọmọbí àdánwò ni bó o níyàwó àdánwò bó o ní fìtínà bó o níṣẹ́ fìtínà bó o ní fìtínà torí pé kí ló jẹ́ fìtínà ìwọ ló ń ṣiṣẹ́ lọ́lọ́ látàárọ̀ ọ̀dà lẹ́kọ̀ọ́ tó dé fún òbí orí kọ́ ọ̀dà owó náà àdánwò bẹ̀rù o tó bẹ̀ kọ́ ọ̀dà owó náà ọ̀nà nǹkan mímọ́ ẹ láwọn tó pẹ̀lú iléyà ni tí wọ́n há àwọn kan lẹ́ran inú wọn bá ń wú wọ́n gbé sẹ́ jẹran ni ẹ sì náwó sí ikú rẹ̀ jẹran sí. ṣùgbọ́n ìyanu wọn ẹsẹ̀ wá rí díẹ̀ pé bí wọ́n giriki sẹ́mi eléyìí ó gbé ìyá kìíní ni eléyìí ń gọ́ aláàjì nù aláàjì wọn dùn ìwọ ẹran fáwa ni wọn wá yí lẹ́lẹ̀ ẹ ṣe àlọ́ ọ̀làgbò mi wá wọ́n da sí méjì fáwọn alájà àtàlájà ẹ̀yin tẹ́ ẹ bá lówó pé náà ẹ fáwọn tí àwọn méjì náà lọ́rọ́ ni á fún alẹ́kọ́ ní á wọ́n lè mọ̀ kárùrà àwọn méjì tọ́rọ̀ ní á fún lẹ́ran léyanu alẹ́kọ́ ni à ẹni ọ̀yá yọ kàn ẹ pẹ́ ẹran yín tóbi o kò sí tọ́kàn nígbà tí ẹ lọ ní ó tilẹ̀kùn máwọn ọmọ ẹ̀ àwọn náà padì ẹ máa ń jẹ ọlọ́ni ẹ fún o kẹ máa jẹ nǹkan mímu ẹran wọ́n ní mọ̀ ọ̀tárùrà akramakallah. ẹni ọ̀yá yọ kàn ẹ fún jẹ wọ́n ní mọ̀ ọ̀tárùrà kò lè dákẹ́ ajídá ẹran yín bẹ̀ tóbi ṣe ló kúlẹ̀ gèdè báyìí ẹ fún o bẹ́ẹ̀ bá fún ẹ láǹdì sókè òye ẹ dókè òye ọsibítù àfi kẹ́ ẹ fún o àfọlọ́jẹ. fala tagirurka dunya. ọmọ ìyá mi májà yọ tọ jẹ gbogbo dáadáa tó pálágbára ń bẹ tètè ṣe àyàrá sóore ni aburú là ní sùúrù ká tó ṣe yàrá sóore lẹ àmọ́ ronú díẹ̀ kó tó sábú yàrá sọ̀rọ̀ rẹ ṣe sùúrù kó tó sọ̀rọ̀ abu ó ní sọ pé ìtọ́ sọ gbẹ̀yìn yàrá ṣe sùúrù kó kú mọ́ sọ. Naam. لأن نهارك وليلك تهدم الآجال. ọ̀sán rẹ̀ àtòru rẹ̀ àbẹ́ẹ̀dì ń pààrọ̀ ara wọn ni ọ̀sán rẹ̀ àárọ̀ àṣálẹ́ gbogbo wọn ń pààrọ̀ ara wọn ọ̀ya yóò gbólóòkù gbólóòtàn ìgbólóòkù kèèyá ni wọ́n ti ń pààrọ̀ ara wọn. فالموت ضيف. ikú àlejò ni. ليس يقرأ بابك. àlejò ní kanlẹ̀kùn èyí tẹ́lẹ̀ ẹ̀ bá pé àmọ́ ikú kò sí nọ́ọ̀kì ó dé wọlé ni yóò sì yọ jẹ́ ọyọ ńlọrọ. لأنه لحظة. orí pé ṣẹ́jú kan náà ní tiẹ̀. فأنت معرض عن مولاك. ìwọ lọ wá gbàgbé ọlọ́wọ́ bá rẹ yìí gbogbo tọ́lọ́run ṣe lẹ́yìn tọ́pa láṣẹ lọ ṣe yìí ẹ tọ́jú ìyá jọ tọ́jú ìyá ẹ tọ́jú bàbá jọ tọ́jú bàbá àwọn méjèèjì a gbọ́dọ̀ fi kankan kan ọ gbọ́dọ̀ kẹ́ bàbá rẹ ju ìyá rẹ lọ ọ gbọ́dọ̀ kẹ́ ìyá rẹ ju bàbá rẹ ìyá mi àwẹ̀lé ògún òbúrò lórí mi bó ti mẹ́sàn-án ó tún wá dẹ̀jẹ̀ lé lérí mọ́ mú yẹn rẹ̀ bára mọ́tò kan bóun bára mọ́tò bẹ jí bára ajá mọ́tò yọ kan bára ajá bó ti ṣe wọn ó jí àwọn ẹjọ́ rẹ ọ gbọ́dọ̀ fi kankan kan déédéé lọ gbọ́dọ̀ kẹ́ wọn níbi wọn mi ti sàgbákò wájú ọlọ́run yìí sì jálè kìlámà ibẹ̀ nu ọkọ lé fún ìyá rẹ̀ kọ̀ọ̀kan fún bàbá
gbogbo gana alájà tàná torí kí n bá lọ léwu alájì pé nǹkan àwọn náà léwu ni wọ́n ní àwọn olè ọmọ kan ìyá wa ló ṣe wàhálà tá a fi dé yàn wọ́n wá rọ́ọ̀dù ẹ̀fún yà wọ́n gbé yà lọ́ọ̀dù òyìnbó wọ́n gbé lọ gbogbo ẹ̀ wọ́n á fa wọn alájì sílé ọlọ́run nírú ẹ̀yẹ́ mọ báwọn ẹ̀ ní báwọn ọlọ́run dáadáa àwọn méjèèjì ẹ̀ kẹ́ wọn bákan náà ìyá rẹ̀ nu bàbá rẹ̀ nu kò sí ìtò lè pààrọ̀ wọn ò ṣe é pààrọ̀ ẹ tọ́jú àwọn tó bí yín Dr. Musa ẹ̀yin ọmọ ya ọba yín dúpẹ́ wo ẹ̀yin ọmọ ya wa Hadiza ọba yín dúpẹ́ wo ọba yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. فأنت معرض عن مولاك. ọmọ ìyá mi wọ́n wá sẹ́ni kúrò lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀. لأجل المال. mo fẹ́ lówó ariel lọ ń sá ọ̀sáré mo fẹ́ dọ́dọ̀ Ọlọ́run. وملك. mo fẹ́ lọ́lá ariel lọ ń sá ọ̀sáré mo ti pàdé Ọlọ́run. ومنصب. mo fẹ́ nípò ariel lọ ń sá. فرات. irú àárín òní sọ ẹ kásádùá fún gómìnà wa Abdulrahman Abdulrasaq. أكرمك الله. gómìnà dáadáa à ń gbádùn sáà tá a wà yìí. àtàwọn Bukola wọn àti mo tiẹ̀ jíṣẹ́ kẹ̀kẹ́ àtàwọn Bukola wọn àṣegbà wọn tiẹ̀ ní ìgbà tó dẹ̀ láwà yìí bá a bá gbọ́ tẹ̀ ẹ̀ bá nígbà náà ó sú wa o a sì dùnbù ẹ̀ ó sọ̀tọ̀ bó sú yín ẹ̀yin kẹ́ ẹ̀ fowó ta ni sẹ́yìn kẹ́ ẹ̀ ń pé ó tún yá ó tún gẹ́ abẹ́yìn náà ọlọ́run kò wájú náà yí pé ẹ tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ yà ní. فرات دخلنا الدنيا. bàbá yẹn pé gómìnà tí ó kówó jẹ ní ramani nù kò ní ṣe gbogbo ọ̀nà tí ń ṣe yìí kò mọ owó tó jẹ ẹ lọ táǹkì ẹ lọ wo bíríìjì ẹ lọ wo ọ̀nà adẹ́ta tọ́jọ́lọ́jẹ ẹ lọ wo ọ̀nà gọ́ọ̀mẹ̀ntì àwòsí nísì gbogbo gọ́ọ̀mẹ̀ntì àwòsí ni ta ló tún ọ̀nà gọ́ọ̀mẹ̀ntì àwòsí ni àbábọ̀ àtàkì nìkan náà rí ọwọ́ lóun fẹ́ ká máa wo gbogbo nǹkan nífẹ̀ẹ́ tètè gbogbo sọ́ọ̀bù wọn ń wó dànù èyí tó bá ti súnmọ́ títì ẹ wó dànù àmọ́ ní òkùnṣẹ́ gómìnà gidi máa bá iṣẹ́ ìṣọ́nà mi ẹ bá wà láà gbé ọ ó sú wa rárá bẹ́ẹ̀ bá ló sú wa á pa ni. فرات دخلنا الدنيا. ebi ò la wáyé wá àbí òwò kọ́ la wáyé wá ni. وأرات يخرجونا من الدنيا. وأرات يخرجونا من الدنيا. ẹ̀yin ọmọ òkú hòhò la wáyé wá hòhò la sì jáde mbẹ. فلا تنسى أمتكم. ẹ má gbàgbé ìyá yín o ẹ má jẹ́ ọjà àdúrà tó ní nìkan o ẹ má gbàgbé àdúrà ìyá yín o Dr. Musa ṣé wọ́n ti lọ ni. tọ́ mo ti bẹ́ẹ̀ máa lọ ni familisti ẹ̀já yìí ti sàdúrà ká máa lọ ni. ẹ náà kò ń jẹ tó bá jẹ́ kúndùlé àti bẹ́ẹ̀ sàdúrà àbájáde àti ẹ̀túnmọ̀ kó bọ̀.